tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ìyá mi bàbá mi mo kí yín o wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò tún ní fọ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá ó ti ṣẹlẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ǹjẹ́ ẹ mọ̀ wípé ọwọ́ ti tẹ̀ o ta lọ́wọ́ tẹ̀ ọwọ́ ti tẹ̀ pásítọ̀ ajínigbé ọwọ́ tẹ̀ pásítọ̀ ajínigbé yìí ni tó jẹ́ pé ó máa ń jí àwọn èèyàn gbé ní ìlú ìpínlẹ̀ Ondo. Ọwọ́ ṣùkún àwọn àmọ̀tẹ́kùn ọwọ́ wọn ti tẹ̀ pásítọ̀ yìí o bẹ́ẹ̀ ni ọwọ́ wọn ti tẹ̀ pásítọ̀ yìí tó jẹ́ pé iṣẹ́ ẹbí ló kún ọwọ́ pásítọ̀ yìí kúrà àwọn iṣẹ́ ẹbí ẹ̀ ló ti wá yí lé lórí báyìí lára àwọn iṣẹ́ ẹbí ẹ̀ náà ní jíjí èèyàn gbé ṣé ẹ mọ̀ pé àwọn pásítọ̀ yìí gbogbo ọ̀nà ṣá ni wọ́n ń wá láti lè rí wípé àwọn ṣàfẹ́ ṣolówó. Tẹ́ ẹ bá gbàgbé àná alánà ní ọwọ́ tẹ̀ pásítọ̀ kan náà tó ń sọ pé orí èèyàn méjì síwájú ọ̀tà tó ń sọ pé òun fẹ́ jẹ́ kí àwọn ọmọ ìjọ máa ní ìlọsíwájú ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ọwọ́ tún ti tẹ̀ pásítọ̀ ilé inú. Kódà pásítọ̀ yìí wọ́n fi jẹ́ ó yé wa pé pásítọ̀ eléyìí máa ń lo ète ó fi pásítọ̀ borí ni ó fi pásítọ̀ borí ṣùgbọ́n iṣẹ́ ẹbí pátápátá ọwọ́ rẹ̀ ló wà. Bẹ́ẹ̀ ni ní ìlú Ìlàjẹ local government nílùú Ondo níbẹ̀ ni wọ́n ti arrest pásítọ̀ yìí o ìyẹn tí orúkọ ẹ̀ ń jẹ́ Terry Tinat Augustine ìyẹn Austin bẹ́ẹ̀ ni o tó jẹ́ pé iṣẹ́ pásítọ̀ ló fi bojú bẹ́ẹ̀ ni tí gbogbo èèyàn mọ̀ ọ́ sí Black the suspect who is popularly referred to as Black àbí pásítọ̀ tó ń jẹ́ Black. Ṣé ẹ ti mọ̀ wípé iṣẹ́ láabi ló máa kún ọwọ́ ẹ̀ wá jáde. Ọ̀gbẹ́ni Terry yìí ó ti fi jẹ́ kó yàwó èèyàn pé ó pọ̀ bẹ́ẹ̀ tóun ń ṣe iṣẹ́ láabi tó dẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ńláńlá ní ìlú Èkó ni òun ṣiṣẹ́ fún. Kódà ó tún jẹ́ kó yé wa o nígbà tí wọ́n fi ìfọ̀rọ̀ wá lẹ́nu wò ibẹ̀ ló ti jẹ́wọ́ pé the gang had collected a ransom àwọn máa ń gba $52 lọ́wọ́ ẹni tí àwọn bá ń jí gbé. Kódà èyí tí àwọn jí gbé lọ́wọ́lọ́wọ́ tí ọwọ́ fi tẹ̀ wọ́n yìí $52 ni àwọn fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé wọ́n jí arákùnrin náà gbé ní ìsà ọ̀sọ̀sà nílùú Èkó. Ṣé ẹ ti gbọ́ ọ̀gbẹ́ni Black yìí ó jí èèyàn gbé ní ìlú Èkó ó gbé wá sí ìlú Ondo. Ẹ wá wo iṣẹ́ ibi tó tún fi àwọn ẹni ẹlẹ́ni ṣe. Ẹ wá wò láti ìlú Èkó ló ti jí gbé o nílùú ọ̀sọ̀sà ó wá gbé wá sí ìlú Ondo ibẹ̀ ni ọwọ́ pálábá ẹ̀ ó ti ségi. Ìyẹn ni kọ́kọ́ ó tún fi jẹ́ kó yé wa pé ṣé ẹ rí Terry Black yìí tí àwọn èèyàn mọ̀ sí Black ó ní ó tún wà nínú ẹgbẹ́ kan ìyẹn ẹgbẹ́ tó ń jẹ́ Ajápa ní ìlú Ondo. Iṣẹ́ wo wá ni àwọn Ajápa yìí máa ń ṣe tó jẹ́ wípé wọn ò ní ṣe kan iṣẹ́ alùbáríkà kan lọ́wọ́ àfi bíi wípé kí wọ́n jí èèyàn gbé níṣẹ́ tiwọn. Iṣẹ́ táwọn Ajápa yìí máa ń ṣe nìyẹn tó bá ti jí èèyàn gbé wọ́n wá béèrè ransom bí inú ẹgbẹ́ tó wà bó ṣe máa ń ṣe nìyẹn wọ́n wá béèrè ransom. Ṣé rí wọ́n tiẹ̀ máa ṣe kinní kan àwọn olówó ló máa ń jí gbé torí wọ́n lè jí akúṣẹ̀ gbé. Akúṣẹ̀ bó ló ti fẹ́ rí $52,000 níbo àwọn akúṣẹ̀ olówó ló máa ń jí gbé tó bá ti wá jí. They use swift adoption taxes often employing stolen vehicle. Wọ́n á tún kọ́kọ́ lọ jí ọkọ̀ gbé náà wọ́n á kọ́kọ́ jí ọkọ̀ gbé tó bá jí ọkọ̀ gbé ọkọ̀ tó bá jí gbé yẹn ló máa tún fi lọ jí àwọn olówó yẹn gbé. Tó bá gbé ọmọ wọ́n á gbé ìyá tó gbé yàrá wọ́n á gbé bàbá wọ́n á kọ́kọ́ jí ọkọ̀ tó bá ti jí ọkọ̀ lọ́ ṣẹ̀ṣẹ̀ máa wá jí olówó gbé. Àì pé àfikọ́ lọ́hùn kó máa ṣọ́ wa ni o àfikọ́ lọ́hùn kó máa ṣọ́ wa ni nítorí pé
ṣé ẹ rí the way bí kidnapping ṣe ń pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nísìnyí? Ó ti kọjá bẹ́ẹ̀, ó kọjá bẹ́ẹ̀. Kọ́lọ́run ọba Elédùmarè kó gbà wá ni. Bẹ́ẹ̀ ni o, kó gbà wá ni o. Kí Elédùmarè kó gbà wá ni. Ṣẹ́rí bọ́wọ́ pálábá ilé ṣe ségi báyìí, bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀yin tó kù, ẹ̀yin ọ̀bàyéjẹ́ ìka ènìyàn kankan, bẹ́ẹ̀ náà lọ́wọ́ pálábá yín ó mọ̀ ségi. Bẹ́ẹ̀ ni ọwọ́ pálábá yín ó mọ̀ ségi. Ẹ wo Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá, òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ wo, ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Bẹ́ẹ̀ ni olórí ọ̀rọ̀ Délé Fárótìmí náà sì ni ó sì lọ. Kódà Charlie Boy gan dá sí i. Bẹ́ẹ̀ ni Charlie Boy gan dá sí i. Ó jẹ́ kó yé wọn pé ṣe rí n tóun rí lórí ọ̀rọ̀ Délé Fárótìmí ni wípé wọn kò ní alátìlẹ́yìn support gidi tó jẹ́ pé wọ́n máa jà fún láti ilẹ̀ Yorùbá tiẹ̀, tó túmọ̀ sí pé àwọn èèyàn ẹ̀ wọn ò dìde fún dáadáa. Àwọn èèyàn wo ló ti fẹ́ dìde fún ìgbà tó jẹ́ pé ẹni bí ẹni ẹ̀ èèyàn tiẹ̀ náà tó jẹ́ ọmọ Yorùbá náà ló tún tì í lóní ó yá máa gbé ẹ̀yin ẹ̀ wò ẹ̀yin tá a pè lágbà tó jẹ́ pé instead kẹ́ ẹ ṣe bí àgbà níṣẹ́ lẹ̀ ń da gbogbo ẹ̀rú. Ẹ̀yin ni Ọlọ́run ni ṣe rí ibi tẹ́ ẹ bá báyé jẹ́ dé. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá, òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé a ò ṣẹrú mọ́. Ẹ pín orílẹ̀-èdè yìí, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. That's the best solution. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá, òun ló jẹ wá lógún. La fi ń sọ fún yín pé ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó yé àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Òmìnira ilẹ̀ Yorùbá, òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni as far as this country dey concerned, my people, nothing else apart from Yorùbá nation. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tá a fẹ́ jù kò ṣe pé òmìnira wa ní kẹ́ ẹ fún wa. Bẹ́ẹ̀ ni òmìnira wa ní kẹ́ ẹ fún wa. Ẹ̀yin ìyá mi bàbá mi, bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yé àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ló lè ṣe o. Ẹ wo èyí tí àwọn ará bíi control wa tó. Ẹ pín orílẹ̀-èdè, ẹ jẹ́ kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni a ó máa bẹ ọ̀bí ẹni bẹ ṣọ́ àtẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá máa láàrún ní dé, ó máa láàrún ní délé bá. La fi ń sọ fún yín pé ó dàbọ̀.